olórí burúkú yìí torí pa ẹ̀rí ṣé Ahmed Labeeb ìjọba àti Mr. Sunday Igboho tí ẹ jẹ ya fọ́tò ẹ tún lẹ́lẹ́bọ ní ìjọba kò ní yẹ lẹ́gbàá ó jura wọn lọ lọ́jọ́ orí èmi àti ọjọ́ sínú ẹgbẹ́ inú oríire nídìí ìmọ̀ ìjọ ṣẹgbẹ́ inú akitiyan nídìí ìmọ̀ ìjọ ṣẹgbẹ́ inú ìtọ́kasí ní ìṣẹ́gbẹ́ babalaba bẹ́ẹ̀ àní sẹ̀rí àti wa tọ́jẹ́ ti Islam àti Lukuran kò kẹ́ kámú ẹnì kankan lọ́ta ọgbọ́n kúlù ìsibí bímọ làdé fariun ọmọdé ẹni tó ń bá sọ̀rọ̀ ni lẹ́gbàá wo bó ti rí bí wèrè obìnrin tó bá fi ọgùn olórí burúkú ni kò ní yé ìyàwó tó ní lẹ́gà àtiwọ́ náà irú rẹ̀ rádáadáa yìí aláṣeyọrí ní bàbá súnmọ́ bàbá abúwájì bàbá olódodo aláṣeyọrí ní bàbá alágbájì abúwájì bàbá olódodo. àbáàtà tó wò yìí eléyìí náà ọkọ ẹlẹ́yà ni is my son is my daughter is my baby lẹ́gbàá ó ti lulẹ̀ ẹnu ọkùn di àbòsí ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin Muyideen àtàgbàlá Gabriel kì í sọ̀rọ̀ ẹ̀sìn àmì pẹ̀lú ẹ̀yìn ọjà ń jẹ ọmọ má fi ronú para rẹ lẹ́gbàá ọkàn kú dànù torí oríire tèmi bàbá mi àgbà ṣe Ahmed Labeeb ìjọba ọ̀gá mi bẹ́ London àtúntìjọ sọ̀rọ̀ darí láàárọ̀ yìí jẹ́ tó sọ fún ọ lánàá kìrìsìtẹ́nì ló tún ra màálù fún mi lánàá tàbí kó mi jáde lónìí ọ̀bìnú kú ni gbogbo etí ọba ti lóríire lẹ́gbẹ̀ẹ́ etí ànábì ọ̀ràn wọn náà máa jẹ́ Olúwa sọ fún sẹ́lámà amásàlálà sọ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin wa ma arsalnaka illa rahmatan lil alamin Olúwa ní rí ànábì àárọ̀ ọ sí gbogbo ayé ló ní kẹ́ni Ọlọ́run pé kánẹ́bí wàá da yẹ́rù ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn Ìsìlámù ẹ̀sìn humanity ni ẹ̀sìn peace ni ẹ̀sìn progress ni gbogbo ẹ̀yin tẹ́ ń kí mi aburú òní sẹ́yìn lẹ́gbàá màálù tàbí kó máa jáde lónìí kírísítẹ́nì lọ́ra o bóun ló ti ṣayé ara ẹ̀ báyìí 350,000 naira ni wọ́n bò wá tá a fi ra màálù kó máa jáde lẹ́nìí olóríire ló ní lẹ́gbẹ̀ẹ́ bó ṣe ń wò mí ọkọ ẹlẹ́yà ni mí bàbá ẹlẹ́yà ni mí bàbá ọkọ ẹlẹ́yà ni mí kí ni pírọ́blẹ́mù ẹ mo dẹ̀ sọ fún ọ pé ìlú Ìkirè ọmọ Ìkirè tó bá lójú ọmọ àlè ni ọmọ Ìkirè tí bá ń ṣàbòsí ọmọ àlè ni ọmọ Ìkirè tí bá ń bínú oríire ọmọ làkejì ọmọ àlè ni àwọn tí wọ́n bí àwọn èbínú oríire èèyàn àdàmàbòsí ṣe àdàmọ́rọ́pa àdàkí ń sọjọ́ akíní wá ní gbogbo ọ̀nà gbàgbé bó ṣe ṣẹlẹ̀ olórí burúkú yìí torí pa ẹ̀rí ṣé Ahmed Labeeb ìjọba àti Mr. Sunday Igboho tí ẹ jẹ ya fọ́tò ẹ tún lẹ́lẹ́bọ ní ìjọba kò ní yẹ kí ni ìṣòro yín gẹ mẹ́ẹ̀dẹ̀rí bá wí torí pé òṣòrí ire nú ayé yín ètò òwò tí ẹ kù lọ́dà nínú ilé mi lélẹ́yìí ètò òwò yìí tó ń wò tí ẹ nínú mi ní a aláṣeyọrí ní bàbá alágbájì abúwájì bàbá olódodo aláṣeyọrí ní bàbá alágbájì abúwájì bàbá olódodo. lẹ́gbẹ̀ẹ́ fèmí lẹ̀sẹ̀ 2005 gọdún náà lẹ́gbàá yọ 2005 kó nú ọjọ́ orí ẹ kírísítẹ́nì ló rán mi mọ́ka kí ni èjì ẹ mọ́kà yọ̀ǹgì báyìí ni mi ìṣẹ́gbẹ́ ẹ òsì ló jí ogbó òsì ẹ̀yin sáyẹ̀mọ̀ pé òsì máa ń gbóyàn ni ìyá a máa sọ mẹ́ẹ̀kẹ́ darúgbó torí ẹ̀ ní òjò ní David Adébí láwà ní ṣé wọn lè dúró báyìí kọ́ fine báyìí you see fine boy you see fine boy see me you see me you see me alukurani Olúwa gẹ́gẹ́ sọ fún sálá Muhammad
ṣé ẹ bá yọ̀bọ̀ ànábì ni olúwa ní èrè ànábì wá sí yá abáka fátọ̀ hírí mọ́rìnrìn ìdọ̀tí wọ́n múra ìdọ̀tí you want to need your body and your everything you see me ìwọ náà wo eyín ẹnu rẹ́rì eyín ọkà ìsí eyín mọ́kà ẹnu mi yìí owó kírísítẹ́nì mo fi ṣe orí parẹ́ láti 2005 wọ́n dẹ̀ fi ń béèrè tí mo fẹ́ lọ́dọ̀ ọlọ́run fúnra mi àti fáwọn èèyàn ọlọ́dẹ̀ ń ṣe kí ni wàhálà ó pọ̀ mo ní ní nàìjíríà ilẹ̀ yorùbá kí ni fìyà jẹ wá ìfẹ́ ti sọnù ìfẹ́ ti sọnù kò sífẹ́ ẹ dáfẹ́ padà ẹ fi já wèrè ìjẹ ẹ̀sìn olórí burúkú tẹ̀ ìjẹ́ fi ilẹ̀ bẹ́ẹ̀ ni mi fẹ́ sòṣèlú tó fẹ́ ṣaṣíwájú olórí burúkú yìí náà lẹ́mọ̀ wá pẹ́ ṣé mùsùlùmí ni àbí kìrìsìtẹ́nì ọ̀rọ̀ ẹ̀sìn náà fi ń tọ́ pọlitísà sọ̀rọ̀ ẹ̀sìn náà fi ń tọ́ pọlitísà gbogbo nǹkan lẹ wọ́ọ̀kì ẹ̀sìn lólórí sọ papọ̀ mọ́ra wọn ni nígbà ayé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní Mẹ́kà ṣé mùsùlùmí nìkan ní darí ń bẹ̀ ní Mẹdínà ṣé mùsùlùmí nìkan ní darí ń bẹ̀ wọ́n ní fọkànbalẹ̀ Mẹ́kà mùsùlùmí nìkan kọ́ ní darí Mẹ́kà mùsùlùmí nìkan kọ́ ní darí Mẹdínà ẹ̀yin agbáwèrè mẹ́sìn lẹ́gbàá orí ẹ ti dàrú ìwọ tó ọ̀rẹ́ níbi tí ọ̀sásọ rẹ lọ́rùn ẹ̀yìn kọ́ ọ̀ lásọ rẹ lórí kọ́ tó o bá lásọ rẹ lórí kọ́ ọmọ ayájú sí irú wa lọ́jọ́ orí mi ìṣẹ́gbẹ́ nídìí mímọ̀ mi ìṣẹ́gbẹ́ 1984 mo ti ṣe wà ní Quran 1984 ni mo ṣe kò ní yọ̀ọ̀ká yẹ pátá díẹ̀ ọmọ mi tó ń kọ́ ọmọ lónìí ẹlẹ́yà ni ìyá ọmọ tó níyàlé ẹlẹ́yà ni bóde kọ́ sọ àṣeyọrí ẹ abala abogele ti gbé ìsìlámù lárugẹ àmẹjàre Olúfẹ́mi lẹ́gbàá sọ àgbèsè rẹ nínú Islam sọ improvement tó fún Islam sọ progress tó fún Islam lẹ́gbàá bóde kọ́ wá kílẹ̀ tí mo bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ yìí kí ni improvement tó fún Islam kí ni progress tó fún Islam kí ni àṣeyọrí tó fún Islam kí ni progress tó fún Islam àfikún ọmọ ẹdẹwẹrẹ wò lọ́nláìn gbogbo ẹni ó ti ga lọ́mọ̀ọ́rọ́nù kò lè já wálẹ̀ ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin Àgbàlá Gabriel àti Muyideen kì í sọ̀rọ̀ ẹ̀sìn Gabriel ò sì ní rẹlẹ̀ ẹ gbọ́ mo tún wí kí ni déètì òní náà òní ní on the 10 oṣù keje wàláhì tàláhì súnmọ́bí láìlẹ̀dí láìláìláwà mi rí Àgbàlá Gabriel ní rírí ojú báyìí rí lẹ́yìn pé mò ń wò live àmọ́ mo kí Ọlọ́run tí ń bẹ lára rẹ̀ látara àánú tí arákùnrin yẹn ṣe mo kí o dọ́nà ọ̀sẹ̀ I stand for Àgbàlá Gabriel on behalf Muyideen and Àgbàlá Gabriel. Kíni ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ wàá kàbí kí ló fẹ́ ṣẹlẹ̀. Don't fight it. Mo ti gbọ́ jàre Abíọ́dún Adéyẹmí wọ́n ní má bàa dídìrín jà mo ti gbọ́rọ̀ yín lẹ́gbàá báwo ẹni tí ọ̀rẹ́ ni bíi ọmọ ìran kíran àtọkùn mọ́kù amọ̀nà ọ̀run mọ́ lọ ọmọ sọ̀rọ̀ náà yọ ọmọ rí yẹn la wo o tún rí láìpẹ́ ńgbàgbà rí 12 ó rí táwọn sùnmùrà àwọn láwàdí àwọn àfọ olóríire àti mọ̀rìkàsí àtàdàbí wọ́n lu bí ìpanísìn tẹ́rọ ti pọ̀ bí omi ó jìnnà síra ẹ̀mí àti ẹ̀jẹ̀ sínú ẹgbẹ́ o àwọn alùsùnà tí ẹjọ́ lóríire wọ́n débi tán olórí burúkú ara rẹ̀ ò ń ṣépè fún Yàyà Gàmbàrí gbogbo èpè tó ń ṣe fún Yàyà Gàmbàrí lẹ́gbàá àti wà àtàwọn ẹbí ẹlẹ́jọ̀ pin inshallah rahman bí kúrẹ́tì láì tààlà
mọ́tì lè mú mi nì a máa kọ́ lórí pé oníláwà ní kì í sọ̀lẹ̀ tó bá dìjà kábọ̀ láwà ní kánàrà wà oníláwà ní kì í sọ̀lẹ̀ tó bá dìjà kábọ̀ láwà ní kánàrà wà gbàgbé kí mo wé láwà ní o wọ́n kó bu ẹ orí ọpọlọ ọ̀sẹ̀ tù ọpọlọ wèrè tó ń gbé kiri tó ọmọ ń tọkàn nú ayé ń tó ọmọ ń tọ́ tó mórí burúkú sùn ẹnu tó ń bínú oríire ọmọlàkejì gbogbo ẹni tí ọba dẹ̀ ti nírú ẹni kò lè mọyì ẹni ẹ jẹ́ máa kọ́ngrátì mi bàbá ọmọ tuntun rẹ o kó máa dùn wá àwọn fi Ìkirè land wàláì Ìkirè àwọn èso ọmọ ojò a sì ní sí díàbòsí a sì ní fìgbẹ́ fọ̀tọ̀ a ní fìtọ̀ fọ̀gbẹ́ bó ṣe rí nìyẹn.